Africa Content TV. Ìdí bàbá àti àṣetẹ́rí nígbà òye fún wa lọ́lọ́wọ́ bá ṣẹ̀ṣẹ̀ dára. Máa gbọ́ nítorí ìgbàkan lọ́lọ́wọ́ bá ṣẹ̀ṣẹ̀ dá nǹkan. Láti gbọ́dọ̀ àti pé nǹkan náà rèé. Gbogbo nǹkan tó lọ́wọ́ bá dá. Ọmọ pẹ́ ní pọ́pọ́sì lójú ìdáhùn ọmọ ẹ̀yàn bí ọkọ̀ tó kéré mọ́. Bẹ́ẹ̀ ṣe é, òtítọ́ rọ̀ ni. Ọmọ ẹni máa sọ̀rọ̀ nílé gbogbo òbí lórí ìtumọ̀. Bẹ́ẹ̀ ṣe é, òye ògbà mi lágọ̀rí. Òye ògbà mi lágọ̀rí o. Àpò ní làbágàbà nítorí pé rọrùn dáadáa. Òye ògbà mi lágọ̀rí. Tí gbàdúrà pé lákọ̀ ọmọ àlàbágàbà ṣe ojú rárá yá ló kúra ní ìyára mi. Tí bàtú ní tó bá tún dọ̀rọ̀ olórí làbágàbà àti à lákọ̀ ọmọ à gẹ́gẹ́ bí kábàánà bẹ̀rẹ̀ àgbàyà tó àṣepẹ́. Òye ògbà bàmí lọ́wọ́ yìí. Òṣìbẹ̀rẹ̀ bọ́dà ṣe olùmújò ilé ńlá nìrí lórí gbogbo ẹ̀yìn àgbáyé ọmọ pé aláwọ̀ dúdú aláwọ̀ funfun wọ́n fi jókòó rẹ̀ lọ. Wàsíìmì wá ní ìjọsìn àgbẹ̀lẹ̀ ìfúnjì ìgbẹ́rẹ́ adìyẹ mú. Sádọ̀mùrú lára mi gbogbo ọ̀nìkọ́ ní ìka. Sádọ̀mùrú lára mi gbogbo ọ̀nìkọ́ ní ìyẹ́kẹ́. Sádọ̀mùrú lára mi gbogbo ọ̀nìkọ́ ní ìṣòro. Mo ṣe ìtọ́ mi bàjẹ́, onítọ́ mi bàjẹ́. Ìwádìí olúwa. Mo ṣe ìtọ́ mi bàjẹ́. Oúnjẹ mi tọ́ mi bàjẹ́ kò ní tọ́ mi bàjẹ́ bàjẹ́. Jẹ́ àbíkú kìí náà mọ́. Àtijọ́ lọ́dọ̀ ẹ̀júmọ̀ lọ́wọ́ àìsàn nípa yín gbani ṣùgbọ́n kò sọ̀rọ̀ ẹ̀ bá àgbà ìnira. Tó bá bọ́ bọ́ ọmọ ẹlẹ́lẹ̀ èdè ìṣe ìgbéyàwó òun láti ya pépà kan ọmọ ẹ̀yẹ káàbà sùn àwọn. Ọ̀rẹ́dà ọmọdé. Wẹ́ẹ̀dì yé Bàrẹ́dàsì. Ó wá kéré ní ayé tí wọ́n rẹ̀ bàjẹ́. Ọmọ tá a bá bí lógún ọdún sígbà yìí. Láti máa kára, láti máa ṣàkọ́lá àdúgbò. Ó bá jẹ́ ọmọkùnrin láti bàlágà. Ó bá jẹ́ ọmọbìnrin jí bá. Àwọn bọ́ọ̀sì àti máa lè kiri kúlẹ̀ lábàkàmì àlàbò ẹ̀yàn. 20 years ago now. Bàbá ọlá ọmọdé sí ilẹ̀ náà rẹ̀ á. Ìyẹn ńlá
kúlẹ̀ àbájá ẹ̀ẹ́dì gbọ́mọ́. 20 years ago, wọ́n dá ọlọ́mọdé sílẹ̀ nínú ìlànà níbí ìyẹn ládùúgbò ọ̀gá ìbú déndé àjàwọ́ adé èébúgbò ìyá ọkọ̀mọlára ọ̀ọ́lá bàbá méjì ilé bàbá tàbébé ojú bàbá tọ ibù ọ̀ọ́lá bàbá jíwọ́lá kékeré ìrọ̀kúnlé làbàkàmì àlàbí ọ̀ṣọ́ ìbúrò ẹ̀bá nǹkan àjáwá ìbúrò ẹ̀mú déndé òṣù ọ̀gá. Adúgbò ẹ̀ náà rẹ̀ kúlẹ̀ àbájá ẹ̀ẹ́dì pàṣípà. Yé anápẹ̀lú àdúgbò káàbíyèsí mọ́tíláṣí ìpẹ́ríákì kábíyèsí kádé pẹ́ lórí títà tó pẹ́ lẹ́sẹ̀ káṣẹ́ pẹ́ lẹ́nu bọ́ni kéṣe dára lórúkẹ̀rẹ̀ ó pẹ́ kódò kiri jíwá táàmì èjìwá ìgbó ọ̀nà jẹ́sì ilé ẹ̀kẹ́ ìgbò olùgbòlù. Paramount gbogbo yẹ wa ọba ti láàrin kúrò láàrin dáadáa bàbá yóò ti yín bá já ọmọ yín ló ń kí ní òun làbájá bá já ẹ má mi kàn àjùmọ̀ làbà àjùmọ̀ àwọn ènìyàn lé síbí káwọn má ṣe kí ní òun làbájá bá àti láti ṣe bẹ́ẹ̀. Ìlànà láàrin òkúnlẹ̀ láàrin báyìí ọ̀dọ̀ bá lọ. Ìlú báyìí lè lú ẹ̀bá gbọ́dọ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ jíwá. Táyé lè lú ẹsẹ̀ àmì gbogbo. Àjíbọ́lá lè pàṣẹ. Ibẹ̀ lára yìí ní ìlàrọ̀ ẹ̀dàgbọ́n lọ. Káwọn má ṣe kí ní orí àbájábá àti láti ṣe bẹ́ẹ̀. Ìlànà láàrin òkúnlẹ̀ láàrin báyìí ọ̀dọ̀ bá lọ. Ìlú báyìí lè lú ẹ̀bá gbọ́dọ̀. Ẹ̀kọ́ ọ̀rọ̀ jíwá. Táyé lè lú ẹsẹ̀ àmì gbogbo. Àjíbọ́lá lè pàṣẹ. Ibẹ̀ lára yìí ní ìlàrọ̀ ẹ̀dàgbọ́n lọ. Bàbá sùn, àsùn. Alábí lọ́wọ́ bọ̀. Gbọ́dọ̀ gbọ́dọ̀ ìfàsí láti ìgbéyàwó.